Mo kí wa nínú ilé. Gbogbo ojú tí ó ń wò mí lónìí, ojú náà ò ní fọ́. Etí tí ó ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré, ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ wà, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́lẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tí ẹ wà ní òkè òkun, ẹ wà nílùú òyìnbó. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọkọ́ ọba àdáàbá ò ní sá yín lẹ́sẹ̀. Ẹ kẹ́rù wá bá wa nílé. Àtọlá àtọlà tó wà ńbẹ̀ náà lẹ wá kó wá bá wa. Àwa tí a wà ní ilé, ìyẹn ní Áfríkà ńbí, ilé ò ní lé wa o, ọ̀nà ò ní nà wá, a ní kú sọ́nà bí èéfín. Tó bá jẹ́ pé inú ilé lẹ wà tẹ́ ẹ ti ń wò mí, ilé ò ní gbóná mọ́ yín. Níjọ́ tí ebi bá ń palé, a ní sí ńlé o. Níjọ́ tí ebi bá ń pa ọ̀nà, a ní rìn lájò, a ní rìn láńsí. Ọkọ̀ wa yóò léfòó. Gbòdògbodò ayé ò wá nílù fún gbogbo wa jó. Ìfẹ́ tí ẹ ní sí mi tí ẹ fi ń wò mí, Ọlọ́run ò ní paná ìfẹ́ náà. Ibikíbi tẹ́ bá ti wá mú owó tẹ́ ẹ ti fi ra data láti máa fi wò mí, àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà, ẹ wà ní mẹ́ka tán kẹ́ ẹ tó rí kan. Pẹ̀lú àṣẹ Èdùmàrè, gbòdògbodò ayé kò nílù fún wa jó. Kọlùkọlù kò ní kọlù wá láṣẹ Èdùmàrè. Ẹ ti bá mi wá nǹkan fìdílé. Ṣé a ti fìdílé nǹkan? Ẹ káàbọ̀ sórí ètò àṣírí ewé àti bàbá wa. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ètò yìí, lórí ìkànnì yìí, mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò tí a fi tọ́jú ara wa. Ṣé rí àwọn nǹkan yìí, àwọn nǹkan tí a lè ṣe fún ara wa ni. Ṣó ti yé yín? Àwọn nǹkan tí àwa náà lè ṣe fúnra wa ni. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú àwọn iṣẹ́ yìí. Á jẹ́ fún wa o. Tá bá ṣe ń lọ̀ ọ́, yóò máa kúnná. Bá bá ṣe ń gùn, yóò bá gúngùn. Aburú ó kéré ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Mo mú wá fún wa lónìí, mo mú iṣẹ́ àánú wá fún àwa tí a bá jẹ́ contractor, àbí àwa tí wọ́n bá máa ń ṣe àdéhùn fún, tí àdéhùn ò kí ń ṣẹ, tí wọn ò kí ń mú àdéhùn ṣẹ, tí a mọ̀ sí promise and fail. Iṣẹ́ yìí a máa fi ń gba iṣẹ́. Àwa tí a bá jẹ́ contractor, a máa ń fi oògùn yìí gba iṣẹ́. Kódà tá bá jẹ́ olùtajà náà, ó dáa. Fún àwa tí à ń ta ọjà káràkátà, iṣẹ́ yìí, iṣẹ́ àánú ni. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á ti submit quotation. Bá submit quotation, yóò mọ̀ retí pé kán pè òun. Wọn ò ní pè ẹ́. Ẹlòmíì ni wọ́n pè. Kódà owó tiẹ̀ gan-an ó lè kéré sí ti ẹlòmíì. Kàkà kí wọ́n pè ẹ́, kán gbéṣẹ́ yẹn fún ẹ, ẹlòmíì ni wọ́n á gbé fún. Tá bá ti wá rí irú ìpèníjà báyìí, àwọn iṣẹ́ kan wà tó yẹ kí a ṣe tí ò ná wa ní wàhálà rárá, tí ò ná wa ní òógùn. Àwọn iṣẹ́ kéékèèké báyìí, ẹ má jẹ́ ká fojú di wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọ́n á ní làláì làláì. Ẹ mọ̀ pé mi ò béèrè owó. Àwọn nǹkan yìí ẹ jẹ́ ká ṣe fúnra wa. Ẹ má wá gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Àwọn nǹkan tí ò bá yé yín ẹ lè béèrè. Ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi, èyíkéyìí nọ́mbà mi tí ẹ mọ̀. Gẹ́gẹ́ bí ọmọ owó, èmi náà ni èmi tẹ́ ti mọ̀ bí ọmọ owó, Dr. Aviz Abolade. Ẹ mọ̀ pé mi ò kí ń bá àwọn èèyàn tí ò ní ẹyin inú, èmi ò sì kí ń bá wọn sọ̀rọ̀ kí wọ́n fi àṣírí kalẹ̀ kó má pé kí wọ́n sọ pé kí ẹ ṣẹ̀ṣẹ̀ máa pè mí lẹ́yìn ètò àbí kí ẹ mú owó wá. Èmi ò ń ṣe yẹn.
kí la máa lọ wá fún ẹni tí iṣẹ́ yìí a lè fi gba iṣẹ́. Mi ò mọ title tí màá fún ọṣẹ yìí torí pé ọṣẹ yìí ó dájú, àmì Elédùmarè ó dájú jùlọ. Ẹ bá mi wá èpo ọ̀bọ̀ àti ìmí ọjọ́ tí táwọn olóyìnbó ń pè ní sulphur. Èpo ọ̀bọ̀, ìmí ọjọ́, káfúrà àti ọṣẹ funfun pẹ̀lú ewé ewúro àti ewé làpálàpá. Ṣó ti yé yín? Ẹ máa kọ àwọn nǹkan yìí sílẹ̀ kó lè jẹ́ àǹfààní fún wa. Ẹ má gbàgbé láti bá mi share àwọn program yìí. Ẹ má gbàgbé ẹ̀yin tí ẹ ti subscribe. Ẹ má gbàgbé láti turn notification bell yín. Ẹ turn ẹ̀ kó wà ní on. Tí n bá ti upload video, ẹ̀yin lẹ máa jẹ́ ní àkọ́kọ́ tẹ́ máa kọ́kọ́ rí. Ẹ̀yin náà lẹ jẹ́ ní àkọ́kọ́ nínú àwọn olóríire. Àtèmi àti yín á jọ ṣe oríire àṣedálẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ, nǹkan tá máa lọ wá náà ni pé ẹ jẹ́ ká lọ wá èpo ọ̀bọ̀ àti ìmí ọjọ́ pẹ̀lú káfúrà àti ọṣẹ funfun, ewé ewúro àti ewé làpálàpá, ewé ewúro, ewé làpálàpá pẹ̀lú omi àgbọn. Báwo la ṣe máa ṣe? Òun náà ni pé ṣé rí èpo ọ̀bọ̀ ẹ jẹ́ ká lọ̀ lọ́tọ̀, ìmí ọjọ́ ẹ jẹ́ ká lọ̀ lọ́tọ̀, káfúrà ẹ jẹ́ ká lọ̀, ìyẹn káfúrà pẹlẹbẹ ni o, ẹ jẹ́ ká lọ̀ náà ní ọ̀tọ̀, ewé ewúro àti ewé làpálàpá ẹ jẹ́ ká lọ̀ pọ̀. Ẹ jẹ́ ká wá ṣe àwọn nǹkan yìí separately, ká ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣó ti yé báyẹn? Ẹ jẹ́ ká lọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣé rí ọṣẹ yìí, ìyẹn ọṣẹ funfun tí a mọ̀ sí ọṣẹ èyíkéyìí nínú ọṣẹ tó bá wù wá, ọṣẹ funfun, ó lè jẹ́ Lux, ó lè jẹ́ ṣó ti yé yín, ọṣẹ tó bá wù wá. Ọṣẹ yìí máa ń le. Tá bá láǹfààní àti gún, n tá lè ṣe ni pé ẹ jẹ́ ká wá kó ọṣẹ sínú pot. Ọṣẹ yìí ó lè jẹ́ ẹyọ 6, ó lè jẹ́ ẹyọ 4. Ẹ jẹ́ ká fi ọ̀bẹ ká fi gé sínú pot. Èyíkéyìí pot tí ó bá wù wá, ó lè jẹ́ pot ìgbàlódé, ó lè jẹ́ pot tiwantiwa. Ṣó ti yé yín? Ẹ jẹ́ ká gé sínú ẹ̀, ẹ jẹ́ ká wá da omi àgbọn sí i. Tó bá ti gbóná, ọṣẹ yẹn máa rọ̀. Ẹ jẹ́ ká wá fi turning stick tá mọ̀ sí orógùn, ẹ jẹ́ ká fi rò papọ̀, ẹ jẹ́ ká sọ̀. Ṣé rí àwọn èpo ọ̀bọ̀ tá ti lọ̀ tó ti di powder yìí, ẹ jẹ́ ká dà sí i. Ìmí ọjọ́ ẹ jẹ́ ká dà sí i. Káfúrà ẹ jẹ́ ká dà sí i pẹ̀lú àwọn ewé làpálàpá àti ewé ewúro òòjọ́. Ewé làpálàpá yẹn òòjọ́ ni o, ewé ewúro náà òòjọ́ ni. Ṣé a ti dà sí i? Ẹ jẹ́ ká wá rò papọ̀. Ṣé a ti rò pọ̀? Tẹ́ bá ti wá rò papọ̀, tẹ́ bá ti wá rò papọ̀ tán, iṣẹ́ yìí ẹ jẹ́ ká wá gbé ká kó ọṣẹ yẹn. Tẹ́ bá ti parí ẹ̀, ẹ jẹ́ ká kó ọṣẹ yẹn sínú ike funfun. Inú ike funfun ni a ó kó ọṣẹ yìí sí. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà, àpò sásámùrà kan kì í gbẹ, àpò yín ò ní gbẹ. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín ni. Bá mi subscribe, iná ò ní tán lọ́wọ́ yín, owó ò ní tán lọ́wọ́ yín. Àpò sásámùrà yìí gbẹ, àpò tí yín náà ò ní gbẹ. Owó tẹ́ fi máa ra data láti máa fi wò mí, Ọlọ́run ní fi wọ́n yín, gbogbo ayé ò ní lù fún gbogbo àjò. Ẹ̀yin tí ẹ ń share program mi, àkàndùn ò ní mú yín lọ́wọ́. Ìran ayọ̀ lẹ máa fojú yín wò. Ìró ayọ̀ lẹ máa fi etí yín gbọ́. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ gbogbo wa. Àní sìnkú ayọ̀, àní sìnkú ọmọ. Àwọn náà pàápàá àní dẹni àkọlẹ̀bù. Iṣẹ́ yìí mi ò mọ title tí mo lè fún un. Bóyá kí n sọ pé iṣẹ́
àánú ni àbí ó tún ṣiṣẹ́ fún promise and fail fún àwọn tó bá ń ṣe àdéhùn tádéhùn kì í ṣe. Iṣẹ́ yìí ó ṣiṣẹ́ fún contractor fún ẹni tí ó bá máa ń submit quotation tí wọ́n ò ní gbéṣẹ́ fún. Má jẹ́ ká fi ṣeré, bẹ́ẹ̀ ni àwa tá ń ta ọjà tá ń rà, ẹ̀yin ìyálọ́jà, ẹ̀yin ìyálájé, ẹ jẹ́ kẹ́yìn náà ẹ gbìyànjú iṣẹ́ yìí. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì ni, èyíkéyìí tá bá jẹ́, a lè ṣiṣẹ́ yìí fún client wa, a lè ṣiṣẹ́ yìí fún àwọn oníbàárà wa. Àmọ́ má gbàgbé láti subscribe, bá mi share program yìí, bá mi like, bá mi comment. Nǹkan tí ò bá yé yín, ẹ lè béèrè ìbéèrè lórí ẹ̀. Á jẹ́ fún yín bó ṣe jẹ́ fún Ajíbíkí tó kọjá wí láyé. Á là fún yín, á jẹ́ fún yín bí idán, á là fún yín bí òrùn. Báwo la ṣe máa wá ṣe náà ni pé ẹ jẹ́ ká lọ gbé ọṣẹ yìí pamọ́ tó bá ti wá di ọjọ́ kẹta. Ṣáà ti mọ bí wọ́n ṣe ń ka òǹkà ọjọ́. Tó bá jẹ́ pé èní Monday, dédé àkókò tí a gún ọṣẹ yìí tán, tá a ṣe tán, ó lè jẹ́ aago méjì. Dédé aago méjì ọ̀la, ó ṣẹ̀ pé ọjọ́ kan nìyẹn. Aago méjì ọ̀túnla, ó pé ọjọ́ méjì. Aago méjì ọjọ́ mẹ́rin, ó pé ọjọ́ mẹ́ta. Báwo la ṣe máa wá lò náà ni pé tó bá ti wá di àárọ̀ kùtù nígbà tó bá ti pé ọjọ́ mẹ́ta, ṣó ti yé yín báyẹn, tó ti pé ọjọ́ kẹta. Ọjọ́ tó bá tẹ̀lé àárọ̀ kùtùkùtù ni ẹ jẹ́ ká máa wẹ ọṣẹ yìí. Gbogbo ọjọ́ ni ẹ jẹ́ ká máa wẹ ọṣẹ yìí. Kò ní ọjọ́ kan. Ṣó ti yé yín? Àárọ̀ kùtùkùtù òun ni ẹ jẹ́ ká máa wẹ ọṣẹ yìí. Á jẹ́ fún wa bí idán, á là fún wa bí òrùn. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí kan tí ò bá yé yín. Ẹ béèrè ìbéèrè, ẹ pè mí sórí àwọn nọ́mbà mi 08053133142 tàbí 08039336675 tàbí 08146616371. Ẹ má gbàgbé láti turn notification bell yín. Ẹ má gbàgbé, bá mi share program yìí, ẹ bá mi like. Tí ò bá yé yín, ẹ lè béèrè ìbéèrè. Owó tẹ́ fún arìnrìn láti máa fi wò mí, Ọlọ́run ní fi wọ́n yín. Porogodo ayé ò nílò fún gbogbo ọjọ́. Ire o. Orúkọ mi yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín, orúkọ mi Dr. Aviz Abolade. Ó dìgbà kan náà.